kí ló ṣẹlẹ̀ ní Ẹ̀dá Oníyọ̀. àwọn jàǹdùkú kan ló wá ní àná nígbà tí gbogbo èèyàn lọ sí oko tán so wọ́n wá gba secretariat jẹ́ tán ní àwọn èèyàn lóògùn yamayama wọ́n bẹ̀rẹ̀ sí ń gbéyàn lórí oko. àwọn wo ni. àwọn ọmọ òbó ayégúnlẹ̀ náà pẹ̀lú àwọn. ọmọ òbó ayégúnlẹ̀ ní state wo. Kwara State. kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti àwọn. ẹ ṣe sà báńdìrì wa ilẹ̀. èèyàn mi mo kí wa pé àkú èní ṣe rí fídíò tí mo mú wá fún wa lẹ́nu tí mo fẹ́ mú wá fún wa lẹ́nu òun ni lára àwọn kan tí wọ́n gbé fake news kan jáde pé àwọn ọmọ Yorùbá nation ló ń da Èkìtì láàmú so mo fẹ́ kẹ́ wá gbọ́ kúlẹ̀kúlẹ̀ lẹ́nu bàbá Èkìtì wọ́n ṣàlàyé in fact wọ́n tún pe àwọn tó wà ní ibẹ̀ yẹn ipe ǹgbọ́ ṣé lóòótọ́ ni ipa àwọn ọmọ Yorùbá nation onítìrì náà ń dàbí láàmú ìyẹn wá ní rárá o ipe kì í ṣe àwọn onítìrì Yorùbá nation bàbá Èkìtì wá nínú àwọn onítìrì Yorùbá nation wọ́n ṣe kí ni wọ́n lẹ́nu níbẹ̀ ipe wọ́n lẹ́nu ní Èkìtì bó ṣe wá pe ẹnìyẹn wá ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́ gan-an torí news kan jáde tí àwọn kan sọ pé yẹn kíní kan Èkìtì àwọn Yorùbá nation wọ́n lọ dàbẹ̀rú wọ́n lọ ṣe bákan wọ́n lọ ṣe ẹ má jẹ́ ká máa gbé fake news mọ́ ẹ má jẹ́ torí èmi náà mo ti rí bí audio kíní yẹn bí àwọn rédíò presenter kan ló ṣe kíní yẹn mo ti gbọ́ kíní yẹn mo wá ní so ẹ wá jẹ́ ká lọ gbọ́ news yẹn in short kò ṣe original news so mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ lẹ́nu bàbá Èkìtì gangan torí Èkìtì làwọn wà mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ lẹ́nu wọn àti ẹni tán pè tí ó wà ń bẹ̀ tó ń gbé ní ibi tí wọ́n ń sọ yẹn nǹkan tẹ́lẹ̀ yẹn náà sọ ó yá ẹ wá lọ gbọ́. ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ṣàlàáfíà ni mo bá yín gbogbo ojúlówó ọmọ Yorùbá gbogbo abiyamọ mo kí yín àánú Ọlọ́run pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run yóò máa bá yín gbé ẹ jẹ́ ká kíyè sára o ẹ jẹ́ ká kíyè sára àwọn ẹni bí ń dọdẹ wa ṣùgbọ́n àwa la ò ní gbà torí oríṣiríṣi nǹkan náà ń gbé káàkiri náà lákọ̀ọ́kọ́ náà àwọn oníwèé ìròyìn ẹ mọ̀ pé tí kankan bá ṣẹlẹ̀ àwọn á rí gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ láti tajà wọ́n á máa wé irọ́ mọ́ irọ́ àwọn tá a bá dẹ̀ ti gbọ́ irọ́ tán pa ẹ má jẹ́ ká máa bá wọn gbé káàkiri ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Ẹ̀dá Oníyọ̀ àti òbó ayégúnlẹ̀ kì í ṣe àwọn tó fẹ́ declare Yorùbá nation kì í ṣe Dúpẹ́ Onítìrí rárá àtọ̀ Dúpẹ́ Onítìrí ò lẹ́nu lẹ́kìtì ṣe gbọ́ mi àwa ti lé wọn pa wọn lẹ́nu lẹ́kìtì mo lè fi gbogbo ẹnu sọ ọmọ Èkìtì tó bá ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí bíyá outside Èkìtì ni kì í ṣe Èkìtì wa yìí wọn ò lẹ́nu lẹ́kìtì àwọn tó ṣẹlẹ̀ ní Ẹ̀dá Oníyọ̀ tí ìwé ìròyìn gbé jáde síta táwọn kan kà síta irọ́ ló wà ń díẹ̀ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ ní Ẹ̀dá Oníyọ̀ àti òbó ayégúnlẹ̀ wọ́n jọ pààlà ní Ẹ̀dá Oníyọ̀ 4 sí Èkìtì state òbó ayégúnlẹ̀ Kwara state so àwọn Ẹ̀dá Oníyọ̀ àwọn ní capital local government Ìlẹ́jẹ̀méje local government in Èkìtì state wọ́n ta ilẹ̀ tó wà ní bọ́dà àwọn àti òbó tí wọ́n fẹ́ wá fa ilẹ̀ yẹn gọ́ọ̀mẹ̀ntì ó dà pé gọ́ọ̀mẹ̀ntì Èkìtì gan lónìí ló ra ilẹ̀ yẹn lọ́wọ́ wọn tó fẹ́ fi dá ilé iṣẹ́ lẹ̀ àwọn tó bá wá fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n ti kó katapila gbogbo tó máa lò wọ́n ti kó wá ń bẹ̀ àwọn òbó wá àtáàkì wọn tó dẹ̀ sẹ́ni wọ́n ní wọn àjẹkán ṣiṣẹ́ yẹn ní ànámọ́jú èní làwọn òbó wá tún yabo Kwara state yabo Ẹ̀dá Oníyọ̀ state ìjà ìlú méjì ni Dúpẹ́ Onítìrí ò lẹ́nu lẹ́kìtì ìjà ìlú méjì ẹgbọ́n mi ìjà yẹn wà láàrin Kwara state àti Èkìtì state Èkìtì is from Ẹ̀dá Oníyọ̀ is from Èkìtì state òbó ayégúnlẹ̀ is from Kwara state wọ́n jọ ń jà ìjà ilẹ̀ láàrin ara wọn ni ẹ má dẹrù bá àwọn ènìyàn ẹ jẹ́ káwọn ènìyàn ó ní freedom of movement lẹ́kìtì ń bíbà yìí
wọ́n bí Dúpẹ́ Onítìrí dáa àwọn tó bá ń ṣe Yorùbá nation Dúpẹ́ Onítìrí tán láwọn ọmọ òmìnira 2022 wọ́n lè máa ṣe ní ọ̀ndà wọn tán bá gbójú síta wa la máa lọ fà àwọn ilé ọlọ́pàá lọ́wọ́ wọn bí wọ́n dá lẹ́kìtì Èkìtì náà ń pẹ́ bíbá yìí this is the indigenous káyà òyìnbó Dúpẹ́ lò indigenous Èkìtì people tí àwa ò gba nonsense no àwa máa expose wọn ni àwa ò gba nation títí wa pẹ̀lú violence àwa wà láti dáàbò bo ọmọ Yorùbá ni kì í ṣe láti pa ọmọ Yorùbá so ẹ jẹ́ kí n play ẹ̀ kẹ́ gbọ́ fake news ni it's not genuine màá dẹ̀ tún pe èèyàn kan nílùú yẹn lọ́wọ́lọ́wọ́ tẹ́ máa gbọ́. ọjọ́ bíi mélòó lọ ilé tí àwọn èèyàn kan tí wọ́n lọ rèé kéde ìkéde ẹlẹ́sìnrìn Yorùbá nation ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ilé tó ń bẹ nílùú Ìbàdàn wọ́n ní àwọn èèyàn kan mà tó ti ṣẹ́yọ ní agbègbè kan ilé tí wọ́n pè ní Ẹ̀dá Oníyọ̀ ní ìjọba ìbílẹ̀ Ìleje Méje ilé tó ń bẹ ní ìpínlẹ̀ Èkìtì ní àkókò tá a wà yìí o wọ́n ní kódà nígbà tí àwọn ẹni bíi fàkóso yìí tí wọ́n ṣẹ́yọ ní ìlú kan tòun tí agbègbè tó ń pè ní Ẹ̀dá Oníyọ̀ yìí wọ́n ní àsálà òun lọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní sáfù ẹ̀mí ara wọn tó fi mọ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba ìyẹn ní ìjọba ìbílẹ̀ Ìleje Méje ilé tó ń bẹ ní ìpínlẹ̀ Èkìtì yìí kó máa sá àsáforí nàgbá ní ìpínlẹ̀ náà àtẹ̀jáde tó tẹ̀ wá lọ́wọ́ wọ́n ní yàtọ̀ fún agbègbè tó ń pè ní Ẹ̀dá Oníyọ̀ yìí wọ́n ní agbègbè kan náà ilé tí wọ́n ń pè ní Ọ̀wọ̀ Ayégúnlẹ̀ wọ́n ní ṣe ni àwọn èèyàn náà ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní sá àsálà fún ẹ̀mí ara wọn o látàrí bó ṣe jẹ́ pé àwọn ikọ̀ ilé tí wọ́n fura sí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n fẹ́ kéde Yorùbá nation ìyẹn ní. ṣé ń gbọ́ mò ń bọ̀ ẹ jẹ́ kí n wá pé èèyàn láti ìlú yẹn kẹ́ wá gbọ́ dáadáa àwọn fake news yẹn àwa ò gbà láàyè we are here to serve the Yorùbá people kí ògo Yorùbá kó lè búyọ táwa wà fún nìyẹn. Dúpẹ́ Onítìrí ò lẹ́nu ní Èkìtì ń bí báyìí o wọn à ń bí dá o wọn à ń bí yàláyà ẹ̀ dá no mo ìpínlẹ̀ kan ó gbé o ó gbẹ́dọ̀ gbé o so Dúpẹ́ Onítìrí ò lẹ́nu lẹ́kìtì ń bí báyìí ìròyìn yẹn ìròyìn fẹ́ẹ̀kì ni ìròyìn ẹlẹ́jẹ̀ ni Dúpẹ́ Onítìrí ò lẹ́nu ń bí báyìí àwa Èkìtì ẹ̀yin bàbá Akíntóyè la wà ẹ̀yin olóyè Sunday Ìgbòho la wà kò lẹ́nu lọ́dọ̀ wa ń bí báyìí we are for bàbá Akíntóyè ẹni yẹn ò gbé tó bá gbé màá tútù sóyìí ṣe màá tútù ṣe kì í ṣe àwọn Dúpẹ́ Onítìrí omi ìnira 2022 no lẹ́kìtì ń bí báyìí àwa ti lé wọn jìnnà tipẹ́tipẹ́ wọn ò lẹ́nu bẹ́ẹ̀ àwọn yẹn ń jà hello dádì mi sà. báwo ni nǹkan. dáadáa ni sà. ṣé ìbùkún nìyẹn. ìbùkún ni dádì mi sà. jọ ìlú bo ló ti ń sọ̀rọ̀ yìí. ìlú Ẹ̀dá Oníyọ̀ Èkìtì ni sà. Ẹ̀dá Oníyọ̀ Èkìtì. bẹ́ẹ̀ ni sà. under local government wo lẹ́wà. Ìleje Méje local government tẹ̀dá jẹ́ secretary ibẹ̀ sà. kí ló ṣẹlẹ̀ ní Ẹ̀dá Oníyọ̀. àwọn jàǹdùkú kan ló wá ní àná nígbà tí gbogbo èèyàn lọ sí oko tán so wọ́n wá gba secretariat jẹ́ tán ní àwọn èèyàn lóògùn yamayama wọ́n bẹ̀rẹ̀ sí gbéyàn lórí oko. àwọn wo ni. àwọn ọmọ Òbó Ayégúnlẹ̀ náà pẹ̀lú àwọn. ọmọ Òbó Ayégúnlẹ̀ ní state wo. Kwara state. kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti àwọn. ẹ ṣe sà báńdírì wa ilẹ̀ tó jẹ́ ilẹ̀ Èkìtì òun ní ìjọba fẹ́ lò wọ́n afẹ́bíbẹ̀ yẹn ṣe àgíríkì kọ́ndẹ̀ lọ́bẹ̀ kan lọ fábẹ̀ yẹn kan fi ṣiṣẹ́ náà bá ní rárá o àwọn tó tọ́tọ̀ gbọ́dọ̀ fẹ́ fi ṣiṣẹ́ wọ́n lé wọn sígbó níbi ọjọ́ mẹ́ta sẹ́yìn ní wàá bá wa ní ìlú wa àbá wọn sọ̀rọ̀ àṣẹ kankan fún wọn. ilẹ̀ wa la fẹ́ gbà lọ́wọ́ wọn o ilẹ̀ tíjọba fún ilẹ̀ wa gangan ilẹ̀ Èkìtì state tó jẹ́ ilẹ̀ tí bàbá ti wá òun ní ìjọba fẹ́ lò fún iṣẹ́ àgbẹ̀ sẹ́dẹ̀ ní pé rárá oore la ṣe wọ́n o. kí ni ìjọba Èkìtì wá ṣe sí títí di wákàtí ọ̀wọ̀ yìí. àìtí rí nǹkan kan wọn tí ṣe nǹkan kan sí náà ju pé àwọn ọlọ́pàá tó ń wá àwọn yẹn gan wọn jẹ́ kárí iṣẹ́ ṣe gan àwọn ọlọ́pàá tó wà lọ́dọ̀ àwọn gan ni ò jẹ́ kárí nǹkan kan ṣe. lọ́nà wo. tí a bá fẹ́ lọ bá wọn wá ní pé ká máa lọ pé ká gba bíìsì ká gba àlàáfíà láàyè nígbà tí wọ́n bọ́ wá àlàáfíà náà sọ tí wọ́n wá ba oko wa jẹ́ ẹ̀ẹ̀kejì báyìí the same thing
láti tẹ̀ báyìí àti gómìnà àti anybody láti ọ̀dọ̀ wọn. ohun tí a gbọ́ ni wípé wọ́n ní àwọn tó fẹ́ kéde orílẹ̀-èdè Yorùbá ló wá da ọ̀dọ̀ yín rú ṣé bẹ́ẹ̀ ni. rárá bẹ́ẹ̀ kọ́ o kì í ṣe àwọn ọmọ Òbó láti Kwara State ni o àwọn ọmọ Òbó Ayégúnlẹ̀ ni kì í ṣe Yorùbá nation kankan o. Yorùbá nation kọ́ o ni mò ń sọ iye okó tún pẹ̀lú omi kan béèrè lọ́wọ́ ẹ̀. Yorùbá nation kọ́ o àwọn ọmọ Òbó lórí ilẹ̀ ni ilẹ̀ tí mo dẹ̀ ń sọ yìí wọ́n gbé kaṣú síbẹ̀ tó pọ̀ so àwàdà láni ilẹ̀ yẹn. àwọn wo ló gbé kaṣú bẹ́ẹ̀. àwọn Òbó yẹn ló gbé kaṣú sórí ilẹ̀ yẹn àwọn Òbó ní Kwara State. Ó jẹ́ báńdì láàrin Èkìtì àti Kwara. Ìlú ibo ló ti ń sọ̀rọ̀ ń sìn. Ìlú Ẹ̀dá Oníyọ̀ ni mo ti ń sọ̀rọ̀ Ẹ̀dá Oníyọ̀ Èkìtì ní Lágbèléjé méje local government. O ṣe God bless you. Ẹ ṣé sà. Take care. Yes sir. Ẹ̀yin èèyàn mi ò lẹ ti gbọ́ yẹn láti direct ní ìlú tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀. Kẹ́ ẹ lè mọ̀ wípé tá a bá sọ fún yín pé Dúpẹ́ Onítìrí kò ní nǹkan kan ṣe pẹ̀lú Èkìtì. Ọmọ Èkìtì kan lè máa tẹ̀lé lẹ́yìn o. Torí ìlú yìí pọ̀ bí Èkìtì ṣe pọ̀ kó má ní ọmọ àlè. Àwa gbà pé àwọn ọmọ àlè kan wà. Ṣùgbọ́n lè lọ́ máa wùwà ọmọ àlè yẹn níta kì í ṣe lẹ́kìtì ń bí báyìí. Àwa Èkìtì àwa yìí dalẹ̀ mo ti ń sọ ti pé Èkìtì tẹ́ bá rí tí bá ń dalẹ̀ ọmọ àlè Èkìtì ni ẹ̀jẹ̀ títa sí lọ́pọlọ Èkìtì yìí dúró síbi tí ẹ̀jẹ̀ ọmọ Yorùbá ti ń ṣàn ọmọ Èkìtì tó bá dúró níbi tí ẹ̀jẹ̀ Yorùbá ti ń ṣàn ẹ gbé lọ sí hospital kẹ́ lọ yẹ ọpọlọ ẹ̀ wò ó ti kó virus so Dúpẹ́ Onítìrí ò lẹ́nu lẹ́kìtì ń bí báyìí. Ekiti state is for Sunday Igboho Oòṣà. Pure Yoruba nation la wọ́n fẹ́. And we have a Kábíyèsí. Tán sọ fún wa wípé tí a bá fẹ́ ká tẹ̀lé wọn lẹ́yìn, they don't want violence. Tá dẹ̀ ń gbọ́rọ̀ sáwọn bàbá wa lẹ́nu. Táwọn bàbá wa dẹ̀ ń pà pẹ̀lú wa. Tá dẹ̀ ń tọ́ wa sọ́nà pé báyìí ni ká ṣe ṣe, báyìí ni ká ṣe rìn. Pé ìran Yorùbá ti fi ọmọ ológo rúbọ fún Nàìjíríà lóòótọ́ àjèrè Nàìjíríà. Ṣùgbọ́n ẹ má tún jẹ́ ká para wa. Dúpẹ́ Onítìrí wa kọ́ ọmọ Yorùbá ni. Dúpẹ́ Onítìrí wa kó bọ́ ọmọ Yorùbá ni. Ekiti state is not for Dúpẹ́ Onítìrí. Ekiti state is not for Òmìnira 2022 leading by Dúpẹ́ Onítìrí, Ìjìnlẹ̀ Marcus, àjàkálẹ̀ àrùn. No. Àwa ò sí fún violence. Àṣerálì lẹ́kìtì. A ò ní ẹnikẹ́ni ní ìkankan. Àwọn àtàwọn ọlọ́pàá jọ ń rìn káàkiri àwọn àtàwọn míì jọ ń rìn káàkiri so Ekiti we stand for the unity of Yoruba land. We are here to protect the Yoruba life. So àwọn oníwèé ìròyìn tó sọ pé àwọn tó fẹ́ fipá gbàjọba ní secretariat Ìbàdàn wọ́n tún kóra wọn jọ pọ̀ lẹ́kìtì irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. I repeat it tá a bá rí ọmọ Èkìtì kan tó lóhun bá Dúpẹ́ Onítìrí ṣiṣẹ́ ó lè máa ṣe London but kò lè ṣe ní gbangba káwa ọmọ àwa máa handle pipe ọlọ́pàá ni. Hello. Ta lẹ́nu yẹn. Okay. Ẹ máa pè ń padà mo wà lórí program máa pè ń padà. So Èkìtì àwa yìí dalẹ̀ àdẹ̀sí àwa ò dúró nídìí ọkàn lọ́ba Ìbàdàn jẹ́ torí millions of ọmọ Èkìtì ló ń bẹ ń bàdàn tá a dẹ̀fẹ̀ kékeré oko délé a dẹ̀fẹ̀ kọ́tàjò gbẹ́dàjò Ìbàdàn is second home for Èkìtì people. Èkìtì alẹ́nu ń bàdàn anílé ń bàdàn alẹ́bí ń bàdàn so ẹni bá fẹ́ bà Ìbàdàn jẹ́ ọ̀tá wa ni àwa náà mọ agbójú ojú ogun ti irú ẹni bẹ́ẹ̀ ni so that is why we see Dúpẹ́ Onítìrí as number one enemy for the Yorùbá race. Ó ti pẹ́ tá a ti pariwo fún yín pé Dúpẹ́ Onítìrí ò ṣe Yorùbá nation pé ọ̀tá wa ni gbogbo abiyamọ ẹ pé àwọn ọmọ yín
pé tán bá ti ń gbọ́ òmìnira 2022 pé kàn fèrè sí ikú ni tẹ́ bá ti ń gbọ́ òmìnira 2022 ẹ sọ fáwọn ọmọ yín kàn fèrè sí ẹ̀wọ̀n ni tẹ́ bá ti ń gbọ́ ohun Dúpẹ́ Onítìrí Ìjìnlẹ̀ Marcus àjàkálẹ̀ àrùn ẹ sọ fáwọn ọmọ yín kàn fèrè sí àlẹ́wọ̀n ni kì í ṣe òmìnira o kì í ṣe òmìnira omi ìnira ni ìnira náà gbédé ó ti pẹ́ tá a ti ń pariwo pé tẹ́ bá ti gbọ́ kùkùté Dúpẹ́ Onítìrí girlfriend olóṣó Abíọ́lá ẹ̀fẹ̀rẹ̀ sí ìnira lókódé ìnira náà lẹ ti ń rí ẹ̀ẹ́mẹ́yẹ ọmọ Yorùbá tó ti pa látọjọ́ Friday ṣé a lè blame àwọn ọlọ́pàá tó pa wọ́n ni no they are for security there wọ́n ṣiṣẹ́ wọn ni nígbà tẹ́lẹ̀ pé wọ́n fẹ́ domi àlàáfíà rú àwọn yẹn ń ṣiṣẹ́ wọn ni wọ́n ń ṣiṣẹ́ wọn ni àwọn ọmọ wa ní ká ẹ jẹ́ ká fà létí ká sí wọn nígbẹ́rẹ́ ìpàkọ́ wípé tí Dúpẹ́ Onítìrí bá ń pè ẹ má ṣe dáhùn tí Ìjìnlẹ̀ bá ń pè ẹ má ṣe dáhùn tí Àjàkáyé bá ń pè ẹ má ṣe dáhùn torí ìpè títí wọn kì í ṣe ìpè àlàáfíà torí ìpè títí wọn kì í ṣe ìpè ìṣelógo torí ìpè títí wọn kì í ṣe ìpè ìgbéga ìpè sí ikú ìpè sí ẹ̀wọ̀n ìpè sí àjàkálẹ̀ àrùn ní ìpè títí wọn they are not for freedom o wọn sì fún freedom o ìgbèkùn ni wọn Dúpẹ́ Onítìrí ìgbèkùn ni àwọn irọ́ tó ti pa fún yín ọlọ́pàá ò lè fọwọ́ kàn yín ọlọ́pàá ò lè ṣe gbá mò ń wò nínú prógrámù brọ́dà wa Oríyọmí Hamzat nsìn ilé ibi tí Dúpẹ́ Onítìrí ti lọ declare wọ́n ti wó ilé yẹn kí ló dé tí Dúpẹ́ Onítìrí ò dúró àwọn ọmọ àwọn wọn náà wọn wá láti Òkìtìpupa àwọn fúnra wọn náà tún sọ pé Adélé lọ sápamọ́ olórí Adélé lọ sápamọ́ kò jáde síta àwọn ìyá wọn náà wọn ò jáde síta kí ló dé tí Adélé ò jáde síta Ìbàdàn tí Dúpẹ́ Onítìrí ilé tí Dúpẹ́ Onítìrí ti ṣe declaration wọ́n ti wó bí ẹ tí rí ẹ lọ sórí péjì Oríyọmí Hamzat ẹ rí bẹ́ẹ̀ wọ́n ti wó ilé yẹn palẹ̀ nílé tí Dúpẹ́ Onítìrí ti declare wọ́n ti wó ó dẹ̀ ń sọ fún yín pé nothing will happen ṣé àbíyá camera United Nations ò tí ì rí wọn àbí ṣèbí wọ́n ní tí Nigeria government bá fọwọ́ kàn wọ́n wá gbé president Nàìjíríà ni kí ló dé tí wọ́n ti wá gbé Bọ́lá Ahmed Tinubu kí ló dé tí wọ́n ti wá gbé Ṣèyí Mákindé irọ́ ni Dúpẹ́ Onítìrí ń pa fún yín ṣe rí $1 million tó ti gbà òun ni ó mọ̀ pé òun ò fẹ́ kó padà wíyá àti sọ fún yín not be today pé Dúpẹ́ Onítìrí want to become a billionaire at all costs and he see opportunity he want to use the Yorùbá nation as the avenue to enrich himself adé pariwo fún yín pé ìnira ni Dúpẹ́ Onítìrí gbé dání kì í ṣe òmìnira ìnira gidi kì í ṣe òmìnira ló gbé dání ìnira ló gbé dání ìnira tára máa ń nìyàn tólúwà bá jẹun yóò ga wà nínú ìnira apariwo ẹ padà lẹ́yìn Dúpẹ́ Onítìrí ẹ lóun ló ní kọ́kọ́rọ́ lọ́wọ́ apariwo ẹ padà lẹ́yìn Dúpẹ́ Onítìrí ẹ ló ní tẹ́bílẹ̀tì lọ́wọ́ tẹ́bílẹ̀tì ló ṣekú pa yín lọ́wọ́lọ́wọ́ ń sìn ṣé ó pọ́sibù ẹ má jà tara wa jẹ Yorùbá ṣé ó pọ́sibù ká gba orílẹ̀-èdè wa kó má sí èsì ń gún ọba kankan tó máa wà lẹ́yìn wọn ọba ló ní ìlú ní ilẹ̀ Yorùbá nínú àṣà àti ìṣe Yorùbá ọba ló ní ìlú ṣé ó pọ́sibù ká má rí olówó kan ká má rí ọ̀tọ̀kùlú kan ká má rí gbajúmọ̀ kan as big as Ìbàdàn big Ìbàdàn was the first or second largest city in Africa ká má lè ka 500 ènìyàn tó máa tẹ̀lé wọn lẹ́yìn it show that they are nothing kò sófin kan tó báàkì wọn mo sọ nínú prógámì mi kan Wálé Àlè ní rárá wèrè ní Wálé Àlè ò lọ́pọlọ lórí ẹ má gbọ́rọ̀ wọn gbọ́ òfin United Nations tó báàkì wọn kan wá mú jáde síta òfin Commonwealth tó báàkì wọn kan máa mú jáde síta òfin African Union tó báàkì wọn kan máa mú jáde síta òfin ECOWAS tó báàkì wọn kan máa mú jáde síta òfin Nàìjíríà tó báàkì wọn kan máa mú jáde síta pé ká fi ipá gbàjọba ẹ̀yin náà wò ó ìfipá gbàjọba leléyìí
this is not a freedom fighter. Ìfipágbàjọba ìjọba náà wọ́n fẹ́ gbà. Àwa tá a dẹ̀ fẹ́ gba ìran Yorùbá kúrò nínú ìgbèkùn àwọn tó ń kó wa lẹ́rú. Ó lọ́nà tá à ń tọ̀. Ó lọ́nà tá à ń tọ̀. Yorùbá ní pé tá a bá tọ̀ tá a bá ta yóò dẹran onídìí. Ẹ rí i pé ti Dúpẹ́ Onítìrí ti dẹran onídìí. Ó ti ń ṣèdí lọ́wọ́lọ́wọ́. Dúpẹ́ Onítìrí ti sá lọ o. Dúpẹ́ Onítìrí ti fẹ́rẹ́gẹ́. Abẹ́ ẹ̀ gbọ́ mi bí? Ilé tí Dúpẹ́ Onítìrí ti declare ní Ìbàdàn wọ́n ti wó. Kí ló dé tí ò dúró mẹ́? Wọ́n ti wó tuẹ̀tuẹ̀. Wọ́n máa wó ni. Ilé tá a bá fi tọ́mọ ìrìn ló máa wó. Wọ́n ti wó ilé yẹn, ilé tí Dúpẹ́ Onítìrí ti declare. Adelé wọn ẹjọ́ ẹ̀yin ọmọ Ìbàdàn yóò dára fún yín àti gbogbo ìlú tó wà ní agbègbè Ìbàdàn tó yí Ìbàdàn ká. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Mo fi ìṣẹ̀dálẹ̀ Yorùbá bẹ̀ yín. Mo fẹ́ ní tó ṣí kọ́kọ́rọ́ ọjọ́ òní tó dẹ̀ tó ní lọ́wọ́ láti tì mo fi bẹ̀ yín. Ẹ wà vigilant. Dúpẹ́ Onítìrí ò gbẹ́dọ̀ ló sì wà ní Ìbàdàn. Ẹ ò gbẹ́dọ̀ jẹ́ ó lọ àti adelé wọn. Ẹ jẹ́ kí security yẹn tight. Ẹ mú Dúpẹ́ Onítìrí. Yorùbá gbẹ́dọ̀ fi Dúpẹ́ Onítìrí jófin. Kí fámílì Abíọ́lá kan fi wà lọ́rùn lẹ̀. Kan fi ìran Yorùbá lọ́rùn lẹ̀. Ohun rere kan ò wù jáde ní fámílì Abíọ́lá fún ìran Yorùbá. Mo sọ lánàá àwọn kan pè mí pé mẹ́ta bẹ́ẹ̀ mọ́. Mo ní ìyà tí a jẹ kù lọ́wọ́ Abíọ́lá ní Dúpẹ́ Onítìrí tó fẹ́ fi jẹ Yorùbá. Ilé tó ti declare wọ́n ti wó. Kí ló dé tó fi sá? Ṣèbó sọ wípé òfin àgbáyé báàkì wọn. Ṣèbí Dúpẹ́ sọ wípé òun ní tẹ́bílẹ̀tì lọ́wọ́. Ṣèbó sọ wípé òun ní kọ́kọ́rọ́ lọ́wọ́. Ṣèbí ó sọ wípé bẹ́ẹ̀ ṣe ṣe kọ́rin làwọn ti rìn. 133 country ló ti support wọn. Where is the 133 country to support Dúpẹ́ Onítìrí now? Àjàkáyé ò ní kú síbi táṣọ ẹwà o. Ìjìnlẹ̀ rédèrèdè ní máa ń gbẹ̀yìn eré ṣùpá. Rédèrèdè ló máa gbẹ̀yìn ẹ. Torí pé òun kó àwọn ọmọ Yorùbá sí ìyọnu. Ẹ wà àwọn bọ́ọ̀sì tán mú yẹ the adults. Àwọn ọ̀dọ́ Yorùbá. Àwọn ọjọ́ ọ̀la Yorùbá. Wọ́n ti sọ ẹni tí ò lọ́kọ. Wọ́n ti sọ di aláìlọ́kọ náà. Ẹ wọ ọmọ yẹn ó fẹ́ dìde wọ́n fìbọn fọ́ ẹsẹ̀. A lè blame àwọn security. Ẹ jọ̀wọ́ sì kù. Fídíò kan wà ń bíbá yìí. Ẹ̀yin tẹ́ bá mọ Ìbàdàn dáadáa, ẹ̀yin lẹ máa mọ ibi tó sá pamọ́ sí ń bẹ̀. Ẹ wá wọn kàn. Hello. Okay. Okay. Wọ́n wà lábẹ́ ẹ̀yin tẹ́ bá mọ Ìbàdàn dáadáa. Démọ́lá Omíyalé. Martins. Ṣé Martins Matthew Ẹniọlá Olúṣọ̀gá. Ẹ dìde. Ẹ ṣojú ọmọ Yorùbá dáadáa. Dúpẹ́ Onítìrí must not escape at all. Mo ń wá kíní yẹn ni o, mo ń bọ̀ mo ń wá. Ẹ máa ẹ̀yin tẹ́ mọ Ìbàdàn dáadáa. Ẹ máa mọ bí àdúgbò yẹ. Wọ́n gbẹ́dọ̀ mú wọn gbogbo àwọn àdàlúrú. Àwọn tí ò fẹ́ kọ́mọ Yorùbá ó nísinmi. Ìbẹ̀rẹ̀ abẹ́gi ẹ̀yin tẹ́ bá jọmọ Ìbàdàn. Ẹ̀yin lẹ́mọ Ìbàdàn náà wà yìí o. Ṣé rí wọn? Wọ́n ètò ń lérí mọ́ Jèyí Mákindé. Ẹ mọ ìyá kan tó máa pè ní ìyá Kogi. Blessing Agbájé. Ìyá Kogi ó ìwà ń Bàdàn kò gbọ́dọ̀ escape. Òrè ọmọ Ìyàmóye ní kò gbọ́dọ̀ escape. Ṣé rí wọn ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Ìbàdàn dáadáa tẹ́ mọ bíbá yìí. Ẹ bá wa send fídíò yìí sí Oríyọmí Hamzat kó bá wọn wá wa kàn. Àwọn tó fẹ́ bà Ìbàdàn jẹ́ nìyẹn. Ògo Yorùbá ní Ìbàdàn. Bí Èkó ṣe jẹ́ ògo Yorùbá bẹ́ẹ̀ náà ní Ìbàdàn jẹ́ ògo Yorùbá. Ẹnikẹ́ni tó bá fẹ́ bà ìlú yẹn jẹ́ agbẹ́dọ̀ fi wọ́n jófin. Ẹ̀ṣẹ̀ sí ikú ni o. Lẹ̀ṣẹ̀ tó ṣe yìí o. Wọ́n fẹ́ lọ ká gómìnà mọ́ ọ́fíìsì. Ẹ̀ṣẹ̀ sí ikú ni. They declare another government nígbà tí ìjọba tá a fi ìbò yàn táràlú yàn tó ìwà lórí iṣẹ́. Ẹ̀gbọ́n náà à ń pariwo tẹ́ bá tẹ̀ máa gbàlú. Ṣé bó ṣe ń gbàlú lélẹ́yìí?
ẹni tó mọ̀nà ló yẹ kéèyàn ó tẹ̀lé. Wọ́n ní ńlá Akíntóyè ò gbọ́n, pòfẹ́sọ̀ Takíntóyè gbà, pòfẹ́sọ̀ ìtàn ni. Wọ́n ní ńlá Sunday Igboho tọ́ọ̀gì ni, kò mọ nǹkan kan. Ẹ̀gbọ́n ẹni tó sọ wípé ẹja mójútó bí Fúlàní ò ṣe ní pa wá mọ́. Àtẹni tó ní pé ẹja la ọ̀nà bí Nàìjíríà Army, Nàìjíríà sójà, Nàìjíríà police ṣe máa pa àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá. Ta ló yẹ ká tẹ̀lé inú méjèèjì? Apanilẹ́kọ̀ọ́jayé ni Dúpẹ́ Onítìrí. Apanilẹ́kọ̀ọ́jayé ni Àjàkáyé, ó kọ́ ọmọ títí ẹ̀ sábẹ́ l'Amẹ́ríkà. Apanilẹ́kọ̀ọ́jayé ni Ìjìnlẹ̀ Marcus Ògúnjìmí, ó kọ́ ọmọ ẹ̀ sábẹ́ ní Turkey. Apanilẹ́kọ̀ọ́jayé ni Blessing Agbájé ìyá Kogi. Apanilẹ́kọ̀ọ́jayé ni wọ́n. Apanilẹ́kọ̀ọ́jayé ni Wálé Àlí, tó kọ́ ọmọ títí ẹ̀ sábẹ́ ní London. Now àwa tá a wà ń lé, ó ti pẹ́ tí mo ti máa ń pariwo ẹja yára wa ní brain. Mo ti pẹ́ tí mo ti ń pariwo ẹ jẹ́ ká yára wa ní kíni ní brain. Àwọn kan wà ní London, àwọn kan wà l'Amẹ́ríkà, àwọn kan wà ní Turkey. Wọ́n wá rán ẹ̀yin tẹ́ wà ń lé níṣẹ́ ikú torí owó, torí èlò 20,000. Torí owó, torí èlò wọ́n fún yín lọ́wọ́, wọ́n fún yín ní 100,000. Ṣé 100,000 yẹn ló gbé ìyànù lára yín? A ní kẹ́ ẹ jẹ́ ká febi sínú, ká fi ṣiṣẹ́ ayọ̀, ká febi panú lénìí, kábẹ̀lẹ̀ jẹ àjẹyó lọ́la. Ẹni rárá, ẹni ẹ ti rí wait and get, ẹni ẹ ti rí abracadabra. Ẹ wá wo bí tí abracadabra tó bá yín dé. Ẹ wá wo èsì abracadabra tẹ́ ẹ kóra yín sí. Wọ́n ní aṣòro ó ṣe bí ntọ́lọ́run ò lọ́wọ́ sí. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé ohun gbogbo tí Dúpẹ́ Onítìrí ń ṣe tó ń pariwo Ọlọ́run ni, Jésù ni, ẹ ti rí pé Ọlọ́run ò lọ́wọ́ sí. Kì í ṣe gbogbo ẹni tó ń gbàdúrà làdúrà ẹ̀ ń gbà. Torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ń gbàdúrà Ọlọ́run mọ̀ pé iṣẹ́ ibi náà fẹ́ fi ṣe. Ọlọ́run dẹ̀ sọ wípé òun ò ń gbọ́ igbe ẹlẹ́ṣẹ̀. Àwọn tó wọ́ wọn kún fún ẹ̀jẹ̀, àwọn apanilẹ́kọ̀ọ́jayé, àwọn tó jẹ́ pé nǹkan máa jẹ náà mọ̀. Wọ́n lè torí ní táwọn fẹ́ jẹ kán bá yí ọmọ ọlọ́mọ jẹ́. Wọ́n gbàgbé ẹni tó ṣẹ̀dá wọn. Àwọn kan wà Ọlọ́run dá wọn dáadáa ṣùgbọ́n wọ́n yí délé ayé, wọ́n mú ojú kòkòrò mọ́ ìrìn àjò wọn. Ohun tọ́wọ́ wọn ò tó wọ́n fi gọ̀gọ́ fà á. Irú èèyàn bẹ́ẹ̀ ni Dúpẹ́ Onítìrí. Ẹ padà lẹ́yìn wọn. Dúpẹ́ Onítìrí ò wá pẹ̀lú àlàáfíà, ó wá pẹ̀lú ikú, ó wá pẹ̀lú àrùn, ó wá pẹ̀lú ìbànújẹ́. Dúpẹ́ Onítìrí fẹ́ pa gbogbo abiyamọ ilẹ̀ Yorùbá lẹ́kún. Torí gbogbo àwọn ọmọ yín tẹ́kọ́ tí Dúpẹ́ Onítìrí rán aṣọ ogun sí lọ́rùn. Ẹ wá wọn ọmọ yẹn, ó lóun ò mọ bọ́ yàn láyé, òun ò tẹ̀ fọwọ́ kan ìbọn rí. Dúpẹ́ Onítìrí gbàṣọ ogun sí lọ́rùn. Ọmọ ọlọ́mọ tó ń plan fún ọjọ́ ọ̀la ẹ̀, wọ́n brainwash ẹ̀. Ọmọ yẹn lóun ti gba form Air Force, wọ́n wá ní kò ní ìdí àti gba orílẹ̀-èdè wọn join Air Force eléyìí. Wọ́n káṣọ ogun sọmọ ọlọ́mọ lọ́rùn. Wọ́n Dúpẹ́ Onítìrí pa kádàrá àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá dà. Dúpẹ́ Onítìrí pa kádàrá ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ó pa á dà. Ṣódà Dúpẹ́ Onítìrí kì í ṣe ọ̀rẹ́ ẹ̀yin ọ̀dọ́, ọ̀tá yín ni. Dúpẹ́ Onítìrí kì í ṣe ọ̀rẹ́ ẹ̀yin abiyamọ, ọ̀tá yín ni. Dúpẹ́ Onítìrí kì í ṣe ọ̀rẹ́ aráàlú, ọ̀tá yín ni. Torí ọ̀nà tí ìlú máa fi túmọ̀ yín lórí, ọ̀nà tẹ́ máa fi dá láàrin kiri, tẹni tó nílé ò ní rí lé gbé mọ́, tẹni tó ní mọ́tò ò ní rí mọ́tò gùn mọ́, tẹni tó láya ò ní láya mọ́, tẹni tó lọ́kọ ò ní lọ́kọ mọ́. Ìwà ẹ̀ wíwà tí Dúpẹ́ Onítìrí wà nìyẹn. Ẹ wá wò ó. Gbogbo ẹnu tán ní Afúnṣèyí Mákindé ní 24 hours látọjọ́ Saturday, 24 hours títí wọn ò tí pé we are now Wednesday láwa yìí. Kí ni aago olúwi? Kí ni aago olù náà? Aago mẹ́wàá, aago mọ́kànlá kù ìṣẹ́jú mẹ́jọ lọ́dọ̀ ti tèmi bíbáyìí. 10:52. 24 hours Dúpẹ́ Onítìrí ò tí pé. Àbí bẹ́ẹ̀ kọ́? 24 hours Dúpẹ́ Onítìrí ò tí pé. Dúpẹ́ Onítìrí wá pẹ̀lú ikú ni o. Wọ́n lè fọwọ́ kàn yín, òfin wà lórí yín. Wọ́n lè fọwọ́ kàn yín, United Nations wà lórí yín. Ibi tí Dúpẹ́ Onítìrí gan ti declare ó ti gbérọ́. Ìfẹ́ à ń fẹ́ wé. Dúpẹ́ Onítìrí ti fò. Níbi tó ti declare
Ọmọlúkà ọmọ rẹ ṣé ọmọ ní kí pé ní àbí ìyàwó ẹ àbí sísítà ẹ níbi tó ti declare ní Ìbàdàn wọ́n ti wọlé ọ̀hún palẹ̀. Dúpẹ́ Onítìrí ti sádànù àwọn tó dẹ̀ ń sọ fún wọn lè fọwọ́ kàn yín ó ń kó wọn sẹ́nu ikú ṣùgbọ́n Dúpẹ́ Onítìrí gan fúnra ẹ ti fẹsẹ̀ fẹ́. Adélé àwọn tó wá láti Òkìtìpupa ní Ondo State àwọn fúnra wọn náà sọ wípé ṣé ó yẹ kádélé tún lọ sápamọ́ ni ó yẹ kádélé jáde síta ń sìn àwọn ará Ìbàdàn wọn jáde síta nígbà tí ọmọ Ìbàdàn ò gọ̀ ẹ mọ̀ pé ẹni tó gọ̀ lẹ́yìn gbégunu ni ọmọ Ìbàdàn ò gọ̀ ni olómọgbà ọmọ Ìbàdàn kí ni so ọ ni wọ́n gọ̀ ni wọ́n mọ̀ pé irọ́ ni Dúpẹ́ Onítìrí ń pa wọ́n mọ̀ pé apanilẹ́kúnjayé ni Dúpẹ́ Onítìrí wọ́n mọ̀ pé ọ̀tá Yorùbá ni Dúpẹ́ Onítìrí wọ́n mọ̀ pé Dúpẹ́ Onítìrí fẹ́ lo ìran Yorùbá láti di bílíọ̀nìà ni wọ́n mọ̀ pé Dúpẹ́ Onítìrí ò ní ẹni oore kan lọ́wọ́ láti ṣe fún ìran Yorùbá wọ́n mọ̀ pé abanilórúkọ jẹ́ bàbá Akíntóyè gba 20 billion Sunday Igboho gba 40 billion wọ́n mọ̀ bá ṣe ń bani lórúkọ jẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ó ti yẹ kó yé yín nígbà tí Dúpẹ́ Onítìrí pé kí Sunday Igboho wá declare kó gbé ẹsẹ̀ kan sí Kútọ́nù kó gbé ẹsẹ̀ kan sí Nàìjíríà ṣé ìgbà tá a sọ pé ó fẹ́ pa Sunday Igboho ní ṣé kò ẹ̀ ti wá rí báyìí ṣé ò sá ibi tó ń fara ẹ̀ ti wá declare níbi tó ń fara ẹ̀ ti wá declare àbí bẹ́ẹ̀ kọ́ òun dà lẹ́nì ó declare ní last year lórí internet ó tún declare ní Ìbàdàn ilé tó ti declare ó ti dilẹ̀ wọ́n ti wó ilé ọ̀hún bí ayé Dúpẹ́ Onítìrí dẹ̀ṣẹ̀ máa wó náà nìyẹn mo kí ẹni tó gbé ilé ẹ̀ sílẹ̀ fún Dúpẹ́ Onítìrí láti declare mbẹ̀ mo kí wọn pé wọ́n kú oríire o tẹ́ bá ìkọ́lé sí bí ilé yín ọ̀ṣẹ̀ máa wó lójú yín nìyẹn o tí ilé yín bá yìí kù bí ilé yín ọ̀ṣẹ̀ máa wó lójú yín nìyẹn o tí ó bá ìkù tẹ́ ẹ kọ́ bẹ́ẹ̀ bá kọ́lé igba bí ó ṣe máa wó lójú yín nìyẹn o ilé tí Dúpẹ́ Onítìrí ti declare Ìbàdàn ogun ọ̀run ti bìwó bẹ́ẹ̀ náà ni lélé tó kù tí bàbá yẹn bá kọ́ yóò máa bìwó Olúṣọ̀gá Ẹniọlá Matthew you are welcome. bí ilé yẹn ó ṣe máa wó nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá owó tẹ́ ẹ lọ rọ́ṣọ ogun tẹ́ ẹ kó bọn tẹ́ ẹ kó àdá lé ọwọ́ àwọn ọmọ ọlọ́mọ ẹ ní jèrè àwọn ọmọ títí yín o ẹ ní jèrè àwọn ọmọ títí yín ẹ ní jèrè Dúpẹ́ Onítìrí torí pé òun pa àwọn abiyamọ lẹ́kún wọ́n náà máa sunkún lórí ọmọ èpè kọ́ o ohun tó bá gbìn ní wọ́n yóò ka ohun tí Dúpẹ́ Onítìrí gbìn nílẹ̀ Yorùbá ó gbẹ́dọ̀ ká o ó gbẹ́dọ̀ ilé tá a fi tọ́mọ ní ìrìn ní owó sẹkítẹ́rìàtì Dúpẹ́ Onítìrí ó ti dilẹ̀ sorry brother mi mo ti gbàgbé lóòótọ́ ni I will call you now I will call you. ilé tí Dúpẹ́ Onítìrí ti declare ó ti wó lulẹ̀ wọ́n ti bìwó ogun ọ̀run ti bìwó ó dẹ̀ ń lérí fáwọn ènìyàn wọ́n bí wọ́n dá kọ́fọ́fọ́ kàn yín wọ́n bí wọ́n dá tẹ́ bá ti rí Nàìjíríà àmì tẹ́ bá ti rí Nàìjíríà sójà ẹ má sá fún wọn ẹ dúró dè wọ́n ṣùgbọ́n Dúpẹ́ Onítìrí para ò lè dúró Dúpẹ́ Onítìrí òlè ẹ̀yin tẹ́ bá fẹ́ wo ilé tí Dúpẹ́ Onítìrí tó ti declare tó ti wó ẹ lọ bá mi lọ sórí program brother Oríyọmí Hamzat ẹ rí ń bẹ̀ God bless all of you àlẹ́ wa la máa lékè torí ìkèké ní mọ́ lékè igi a ó borí Dúpẹ́ Onítìrí lágbára Ọlọ́run a tún gbọ́ ìkankan pé ìkan nínú àwọn bàbá wa ìyá wọn kú bàbá Gẹ́gẹ́ Ojú àwọn bàbá wa tó ń ṣiṣẹ́ dáadáa wọ́n wà lára àwọn tó ṣe rédíò Yorùbá Nation lára Yorùbá Nation yẹn rédíò Yorùbá Nation yẹn ó wà lára ohun tó ń fọ́ Dúpẹ́ Onítìrí
ó wà lára àwọn tó fọ́ òmìnira 2022 tó ń fọ́ wọn lórí. and is converted. Ó wà lára tó fọ́ wọn lórí o. Yorùbá Nation, Yorùbá Nation rédíò TV, ó wà lára nǹkan tó kó gìrìgìrì bá Dúpẹ́ Onítìrí lórí. So bàbá, ìyá bàbá gẹ́gẹ́ ojú ó kú. Àwọn adélé ti wà lẹ̀. Ṣẹ́gbọ́. Lórí adélé nìkan ló kù. Àti èmi. Ṣẹ́gbọ́. Èmi ọmọ yín ni o. Ọlọ́run ló ń jẹ́ mi ni. Ló kù ká wọ ilẹ̀ Yorùbá land. Ṣẹ́gbọ́. Tá a bá ti wọlé Yorùbá land, ẹ mọ̀ pé ìjọba Yorùbá ti bẹ̀rẹ̀. Adé secretariat ibi tẹ́ ti declare mà wọ́n ti wò. Secretariat ibi tẹ́ ti declare wọ́n ti wò lánàá. God bless all of you. See you in the evening.